ìbéèrè ní ẹjọ́ ṣé alukuriani tó jẹ sálùkùránì sọ tó ó tó ló ń jẹ fún ọmọnìyàn bẹ́ẹ̀ bá jẹ́ àfáà tó kéwú ṣé kùránì tó jẹ ṣé fi mọ́mú Ògbómọ̀ṣọ́ àfáà ní ànútùkù sẹ́yìnù wá sùkútù sálà àmọ́tù wá ìsáànà tọ́kítàfálà àtàkùn mẹ́kìsára ọ̀rọ̀ sísọ ọ̀sọ́ ni kéèyàn sì dákẹ́ àlàáfíà ni tó a bá wá fẹ́ sọ̀rọ̀ mọ́ jẹ́ alásọjù bọ́dọ̀ èèyàn bá ti pọ̀jù yóò máa sọ̀sọ́kúsọ. Ọ̀nàládé Yusuf abágbádé ní ìsátàmà akílùlímárì kọ́lá kàlámùhù wà áìkìn bí òmùkìlímárì ìkànnàmẹ́kìsára ẹni torí ẹ̀ bá pẹ́ kò ní máa sọ̀rọ̀ pọ̀ torí àpọ̀jù ọ̀rọ̀ yìí máa mú ní pọlọ níbu ọ̀dà. Ojú ọlá pé ìyá àlùbáríkà àbúrò ní ṣe yín ẹ máa bá mi share program ẹ máa bá mi like ẹ máa comment. Àmín 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 ìyá mi. Ọ̀nàládé Yusuf àbúrò oníṣẹ́yìn náà ọlọ́run ní gbóhùn lẹ́nu gbogbo wa. Ìsátàmà akílùlímárì gbogbo ọmọnìyàn torí rẹ̀ bá pẹ́ kọ́lákálá àmúhù ìwọ̀n lọ̀rọ̀ tí ó máa sọ ọ̀rọ̀ èèyàn mẹ́wàá béèyàn kan bá ti lóun sọ ìsọkúsọ ni ó máa sọ. Wà á ìkín bí òmùkùlímárì ìkànnàmẹ́kìsára ìdáàfì mẹ́ńtọ́ jẹ́ ẹ̀gọ́ èèyàn ọ̀rọ̀ tó bá yẹ kéèyàn mẹ́wàá sọ béèyàn kan bá ti lóun sọ ìgọ̀nu. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó ní àlùkùránì ò tó jẹ ìsọkúsọ ni o ìsọkúsọ ni o ìsàtọ̀ bá àsìlùlímárì tó bá ti fùrú nùhú àlùkùránì kọ́ ìdátù gan akọ́ ìdátù Bagidadi ó tó jẹ kọ́ ìdátù Bagidadi bẹ́ẹ̀ bá mọ̀ dáadáa ó tó jẹ fún àfáà ó tó kámọ́tì ìwàásù alukuriani tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ yìí pé alukurianu gínà láàfákìrà bá dáhùn alukuriani gẹ́gẹ́ ní ọ̀rọ̀ ó ní àsìkí tó sì ò ní mọ̀ náà bẹ̀ mọ́. Àmọ́ gbogbo ẹ̀dá tó bá ti ní ọ̀rọ̀ tẹ́nìkan sọ rí òun fẹ́ sọ ìtẹ́tí ẹnìkan ọ̀gbọ́n rí yóò gbọ́ láti pé ká gbọ́ káfà pé ọ̀tọ̀ ní kápá fẹ́ sọ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ pé ẹ má dá ìmọ̀ dúró mẹ́màdí ìlàláàdì látòrí ìtẹ́ dórí ìtẹ́ ni wọ́n ti ní ká máa kẹ́kọ̀ọ́ ẹ má àmọ́ láti pé alukurani ò tó jẹ o ọ̀rọ̀ rádaràdá ni. Ọ̀rọ̀ rádaràdá ni. Ọ̀rọ̀ kí ni mo pè ọ̀rọ̀ yẹmẹyẹmẹ jágbajàgba ránran alukurani. Nígbà tí alukurani ọba ti wá tó jẹ ẹjọ́ ṣé níwà ti sọ́rífù sáà lè fi níwà ti sọ́rífù béèrè ní ta bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run sáà lè fi níwà ti sọ́rífù kírun ni ṣé fi mọ́ntìkì kírun ni ṣé wọ́n fàrúdù kírun ni àlẹ́ kọ́dà lè fi bẹ́ lọ́hùn níwà ti sọ́rífù àlè fi bẹ́ lọ́hùn àrúdù àlè fi bẹ́ lọ́hùn mọ́ntìkì àlè fi bẹ́ lọ́hùn àlèfikì wa sunna níta nídìí láti mójútó sínú
àwọn bàbá wa tí wọ́n gba ẹ̀sìn gẹ́ wá ẹlòmíì ò parí àlùkùránì bí wọ́n bá fi ọwọ́ lé igi gbígbẹ yóò sì tutù. àwọn bàbá wa tí Islam gẹ́ dé sí lọ́wọ́ ẹlòmíì ò mọ ká ìdátúndélẹ̀ ìmọ̀ náà lẹ́ màmá jù tẹ́mi yín gàtà ìṣọ̀yájú tí ò sẹ́mi àpọ́nlẹ́nu ètò gbèsè ayé yín bẹ́ẹ̀ rí léyìí ẹni ọ̀wọ́ náà bẹ́ẹ̀ rí tọ̀hún yọ wọ̀ náà ọba àlú ọjọ́ yín lójú ìjòyè ọjọ́ yín lójú. ìmọ̀wó ni máa wèrè tẹ̀ wá kiri ta ló kí ó tó ṣètánì bí ṣètánì ṣe kí ó tó àtibọ̀tán rí ọ̀dà. Àbáwá Munirudeen àbúrò ní ṣe mo gbọ́ yín yé jàre àwọn kẹyẹ tí ń pọ̀ jù ní ìta ní ìdìgẹ́ nínú mọ̀ ní ká gbọ́ àgbọ̀ yí ẹ̀sìn ká dẹ̀ ní ìṣe tá a fi bára wa ṣe fakat àìmọye tó lọ Saudi tó dé tó dá wàhálà lẹ̀ nílùú ẹ̀ ó dé tó dá wàhálà lẹ̀ lágbóolé ẹ̀ ó dé tó dá mọ́sáàsì rú. Masali kaoribaya kasaidaya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlí kaba Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí máa sádàlí kaparibaya kasaidaya ṣé ìgbéga lòun wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí kí lóhun tó o ti ń dààmú káàkiri ṣọ́mọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Gómìsà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Gómìsà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Gbogbo wọn tẹ́mi kí ọkọjá Nàìjíríà o, alhamdulilayi. Mo dẹ̀ dúpẹ́ pé àlùbáríkà mú dúdúdú. Kí o tí mo sì kí ọkọjá kí o sùmùrà. Sùmùrà tìlẹ̀ mọ́ọ̀mẹ́n. Kí o sùmùrà tìlẹ̀ mọ́ọ̀mẹ́nì. Ọlọ́dẹ fọ àlùbáríkà sí. Bìtàwá dùn ìpẹ̀lú tẹ́ríba. Ẹjọ́ náà. Bẹ́ẹ̀ni kaba ló fẹ́ sọ̀rọ̀ èèyàn mẹ́wàá yóò sọ̀sọ́kúsọ. Gbogbo àwọn àfáà ẹjẹ́ lọ nẹ sùúrù sí. Ẹni tí ò kéwú náà ní tó ké. Sẹ́ni tí ò kàwé náà ní tó kà ní. Ìjẹ́wò ní kì í sọ́dọ̀ àfáà nìkan lọ́wọ́ o. Wòlíì bẹ́nu káfíńtà o. Tọ́lọ̀ wọn máa gbẹnu ẹ̀ sọ̀rọ̀. Tọ́lọ̀ wọn dẹ̀ pé mo fẹ́. Wòlíì bẹ́nu bí kílẹ̀ o. Adébáyọ̀ àbúrò ní ṣe wàláì mo ti gbọ́ iye. Àwọn àgbẹ̀ tẹ̀ ń wò wòlíì bẹ́nu wọn o. Wòlíì bẹ́nu alájàpá o. Ọlọ́kadà wòlíì bẹ́nu ọlọ́kadà ṣe bọ́lọ́hùn ni. Ọba tí ò ṣe ká mọ́bì kan. Mo kéwọ̀ wòlíì. Nígbà tí yẹn bá ka tí òun tí à tó lórí ìhun dàrú, ẹni ọkọ̀ tí à gángan kọ́. Bẹ́ẹ̀ nìkan bá fi gbogbo inú pálẹ̀ tó bá ìtò tí à torí gẹ́gẹ́ ẹni kò ṣe sùúrù. Tí à tó tó kalẹ̀ sóun lọ́kọ́, àwọn kan ni wọ́n kọ́. Nígbà tí abomi lámù tó bá lòun régún, ẹni ọpọ́n bẹ̀ ń kọ́ kí ni kó rí. Ẹjọ́ torí tọ́lẹ̀ yà fún wa. Anútìkù sẹ́yìn wá sùkútù sàlámà. Fàyísà nàtàkìtàbọ́lá àtàkùn mẹ́kìsára. Ẹ má jẹ́ ká gbẹ̀jú ọmọ bàmú èrè jẹ́. Ọlọ́run ní dà wá láàmú. Ọlọ́run àpọ́nlá Al-Qur'an. Gbogbo ọmọ tó ń kálukú wa bá mọ̀, ẹ jẹ́ á jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run kó pọ̀ jù. Bẹ́yẹn bá mọ kí ó tọ́pọ̀, kòkó ọmọ ṣe gbájú ẹ̀. Kòkó ọmọ dẹlẹ́bọ, kòkó ọmọ lu jìbìtì. Àtẹ́kùwà àwọn náà, ọkàn bí ní ìbẹ̀rù Ọlọ́run wa o. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọmọ kí ó bí ẹ̀pà ilẹ̀, tí wọ́n borí èèyàn lọ́wọ́ wọn, tí wọ́n bẹ́ sí èèyàn lọ́wọ́ wọn. Àwọn olórí burúkú àfà, àìmọye pásítọ̀ tó agbègbè Bíbélì sórí. Tí wọ́n bó dìde èèyàn sọ́ọ̀sì ẹ̀.
inna akramakum indallahi atqakum. Ẹni tó jẹ́ ẹni pàtàkì níwájú Ọlọ́run lẹ́ni tó bẹ̀rù Ọlọ́run. Bí kéwù rí ọba pọ̀ ìwọ sá bẹ̀rù Ọlọ́run. Má dẹ̀ sí ń tọ́lọ́run ọ̀fẹ́. Kun aliman aw sa'ilan. Tó o bá ti lè jí àfa jẹ́ tí ọmọ bẹ̀rẹ̀. Tó o bá ti lè já àfa jẹ́ ní ìmọ̀ iná lọ pọ̀ jù ládẹ́wò wọnú Islam. Ìmọ̀wó ni máa yẹ tẹ́ ń palẹ̀ òsì kiri lẹ̀. Ìmọ̀ náà lọ pọ̀ lọ. Ìmọ̀ náà lẹ wá tí gbogbo àwọn abiyì èèyàn jọ yín lójú. Ẹlòmíì kí ó débi pa àfa rẹ̀ ọjọ́ lójúmọ́. Ó lẹ́sẹ̀ ní kó o pa àfa òun lé. Ẹ̀sẹ̀ ní kó o bọ̀wọ̀ àfa òun. Ẹ̀sẹ̀ ní kó o tẹrí bàbá àfa òun. Ṣé mọ̀ nìyẹn? Ilmu shaitan. Ìmẹ̀sù. Tẹ́yìn bá mọ kọ́ ìdátù Bàgídádì. Tó o bá bẹ̀rù Ọlọ́run. Tó o dẹ̀ fi ń jọ́sìn. Kàfáàkà. Ó tú ọ. Wà á dẹ̀ mọ béèrè tí ò yí ọ. Bọ́ọ̀bù jẹ́ àfa àti mọ́rí òtó kan kún sáílàn. Jẹ́ni tí ó mọ béèrè. Káfá máa pé Alukùránì ò tó jẹ. Tí Kùránì ò bá fi lè tó jẹ. Ajẹ́ pé kò sábùlù báríkà nínú kéwù kankan mọ́nu. Alukùránì. Ntọ́ bá mú Alukùránì tí ó fi tó jẹ. Alukùránì gínà láà fọ́kìrà bá dáwù. Ntọ́ bá mú Alukùránì tí ó bá fi tó jẹ. Kò sọ̀rọ̀ bí ọ̀rọ̀ kéwù mọ́ nìyẹn. Ẹ gbàgbé. Bẹ́ẹ̀ bá ma kí o tọ́ ọmọ mi títí. Tí ẹ bá ma kí o tọ́ ọmọ mi títí. Kọ́ ìdátù Bàgídádì. Tí ẹ lẹ́sùn méjì ń wà láì ó tó jẹ. Fún ẹni tí ìbẹ̀rù ọlọ́ba bẹnu ẹ̀mí ẹ̀. Àwọn àyà àti súrà ti bẹnu kọ́ ìdátù Bàgídádì. Ó gbin ìbẹ̀rù Ọlọ́run sí yẹn lẹ́mìí. Àmọ́ ọgọ́rùn-ún wàásù ọ̀rọ̀ kèfèrí pọ́nbélé. Bẹ́ẹ̀ lómi bá kí o tó kí n Cairo tó kí n Saudi. Tó bá jẹ́ pé ọ̀tọ̀ Ọlọ́run náà lọ fẹ́ yà. Ìwà tí ó fi pàdé ìbínú Ọlọ́run náà ni ọmọ wù. Ẹ̀fọ́ ẹ má jẹ́ kí n tẹ̀yìn. Ẹlòmíì lè kéwú. Kọ́dà tẹ́ ẹ̀ ní tí ò ní lè pìrìsẹ́ǹtì pa àfáàhùn rẹ̀ níbi tí kéwú rí o tó nǹkan dé. Tí bẹ̀rù Ọlọ́run dẹ̀ wà nú ayé ẹ̀ tí ó dẹ̀ máa mú yẹn mọ́ náà. Ẹjọ́ ìsátàmà kiri ni mọ́rí kọ́lá kàlámù kílà ń bá kiri àdábù ni mọ́rí káìrò mi sábì tí ẹ bá mọ kí ó bí ìpẹ́lẹ̀ tí ọba lẹ́kọ̀ọ́ ìmọ̀ rẹ̀ wúlò ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní àdébù ìyá alákàyànfà wù kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ kó lè wúlò fún. Àlẹ́ Ádábù àlà wà abúlágúnmẹ́nà lẹ́ ìlìmì. Bẹ́yẹn bá nímọ̀ tí ọba lẹ́kọ̀ọ́ àdéhùn ni. Bẹ́yẹn bá lẹ́kọ̀ọ́ tí máa rí ọba tó nǹkan yọ̀dẹ̀ ra yé ẹsẹ̀. Alukùránì tó jẹ́ o. Wàláhì tàláhì. Ó wà nùúrú fáwọkọ̀ nùúrí. Wákìtàbù mẹ́sàmáyì wàkàlámù mẹ́nẹ̀ ìlàhí. Ó wà nùúrú fọ́ọ̀kọ̀ nùúrí. Wákìtàbù mẹ́sàmáyì wàkàlámù mẹ́nẹ̀ ìlàhí. Gbogbo ẹ̀yẹ̀ yẹn ìwọ̀n tọ́lọ̀mbá ní àkà tọ́lọ̀mbá ní àkẹ́ kọ́lọ́wọ́ fàlùbáríkà sí. Ká bọ́ lóhun dáadáa ká pàdé Ọlọ́run bíi sálàd. Ká pàdé Ọlọ́run bíi kíní o bíi sálàd. Ẹjọ́ gbogbo ẹ̀yà afá wa kò sẹ́sẹ̀ níbi kéèyàn wá ìmọ̀ kún ìmọ̀. Àmọ́ sẹ́tímẹ́ǹtì pé Alukùránì ò tó jẹ́ rọ́bìs. Mọ̀rìdùd ọ̀sọ́rọ̀ bẹ́ẹ̀.
kéèyàn gba dọ́kítọ́rù wo àìmọye dọ́kítọ́rù tí ń ṣe fasad kéèyàn jáde yunifásitì wo àìmọye yunifásitì tí ń rọ́ọ̀b tí ń jalè àmọ́ yunifásitì tí ń dàlúrú tí ń dàdúgbò rú. inna libarakata amrun laysa yudrikuha ahlu libarakati illa bil maqadiri inna limakadira amrun laysa yudrikuha ahlu limakadiri illa bil masabib marumatun li unasi talibina la'a wa qad tushakku ila qawmi bitaysiri. Àlùbáríkà dìímọ̀ ní ká bùkátà jù àpè àmọ́wàmọ́ àmọ́ pé kùránì ò tó jẹ kò sọ̀rọ̀ mbẹ́ àlùkùránì tó jẹ ó tó jẹ ó tó tà àlùkùránì ó tó jẹ ó tó tà. There is a power in the Qur'ani. There is a power in the Qur'ani. There is a power. There is a power. There is a power in the Qur'ani. Kanalikuwa fili Qur'ani. Kanalikuwa fili Qur'ani. Kanalikuwa. Kanalikuwa. Kanalikuwa fili Qur'ani. Agbára ń bẹ nínú Qur'ani. Agbára ń bẹ nínú Qur'ani. Agbára ń bẹ, agbára ń bẹ, agbára ń bẹ nínú Qur'ani. Alukurani tó jẹ ó tó ta o. Bákan náà ìyàwó Olúṣọlá Yusuf Mrs. Olúṣọlá Yusuf mo rí i pé láìfù yìí ò ní ẹ tó táàgì mi gẹ ọ̀nà Òdodo TV. Mo sọ fún yín pé mi ò kí n fèsì fóbìnrin wàláì tí n bá fẹ́ fèsì fún yín ni Mrs. Olúṣọlá Yusuf gbogbo conversation Àgbàlá Gabriel àti Muyideen template ẹ̀yin gẹ́ lulẹ̀ bẹ́ẹ̀ Mrs. Olúṣọlá conversation Muyideen Charger alábàárù Bódìjà àti Àgbàlá Gabriel template ẹ̀ ń lulẹ̀. Oh, èmi dẹ́ bá wọn sọpọ́tì ká sọ pé torí pé àwọn obìnrin ìfọríkì jórí wọn pé èmi ò gbà pé orí obìnrin ò pé èmi gbà pé orí obìnrin pé bóyá kí wá ṣe gbogbo wọn lórí wọn pé. Mrs. Olúṣọlá Yusuf wà láìmí ní fèsì fún yín àmọ́ sọ̀rọ̀ tẹ̀sí lẹ́nu ẹ̀yin náà lọ gbọ́ wọ́n bí Muyideen lérè pé kí ló kó dání. Ó ní pálí chájà ní kìí ṣe chájà. Ó dẹ̀ ní gbogbo chájà tí ń bẹ́nu báàgì ojú 15 lọ. Ẹ̀yin náà fẹ́ pílé rẹ̀. Ọlọ́ọ̀bá mi tún ń ṣe. Mo ti ṣàdúrà fún yín pé okòwò tẹ̀yìn àti Muyideen àtàwọn àfáà rẹ̀ tẹ́jọ papọ̀ olóòjọ́ jèrè fún yín. Ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀. Àgbàlá Gabriel ti bá ṣẹ́ tiẹ̀ débì kan lára Muyideen. Ọlọ́dẹ ti ṣe ẹ̀yin ti tẹ́ kófà ẹ mójútó ẹ mẹ́wùlẹ̀ jẹ́ àmọ́ pariwo Muyideen àti Àgbàlá Gabriel mọ́ ó kálukú ọ̀rẹ́ ètò ìgbésí ayé ẹ̀ wọ́n láre bí pani mí mo ti ń lo ìgbésí ayé rọrùn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín nínú yóò tí ì lè dá pure water rà mo wá wọ lẹ́ẹ̀fù Mrs. Olúṣọlá Yusuf náà iye àwọn tí wọ́n ń kọ́mẹ́ǹtì lérí ara wọn wọn ò ju 5 péré lọ wọn ò ju 5 lọ ẹnìkan kọ́mẹ́ǹtì bí ìgbà 20 gègé obìnrin náà ni Ọlọ́run bá ń dúró tì yín Ọlọ́run ní fi ń sílẹ̀ Mrs. Olúṣọlá Yusuf àbú Ọlọ́run bá ń dájú lórí yín ìkúlọ̀ ọ̀tá ìṣẹ́fẹ́ ṣe fún Muyideen Charger Ọlọ́run bá mi kọ́ yín mọ̀ ṣe Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ ọ̀run Ọlọ́run insha Allah la quwwata illa billah àwa ti kúrò lórí ọ̀rọ̀ yẹn èyí tẹ́mi dúró lé pé ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ tẹ́ ẹ bá wá kọ̀ntínú tẹ́ ẹ bá ní kóòtù yá wàláì máa tẹ̀lé Àgbàlá Gabriel wàláì tàláì wàláì Rabbul Kaaba torí pé ọ̀rọ̀ ẹ̀sìn kan ló dá Muyideen àti Àgbàlá Gabriel pọ̀ ọ̀rọ̀ àánú ni èmi náà dẹ̀ ń ṣàánú wọn bàbá Ọlọ́run ṣe fún mi lágbára mọ́ mi ì dẹ̀ lè gbà kéèyàn ṣerú tí Muyideen ṣe fún Àgbàlá Gabriel yẹn fún mi
That is my point. Ẹ̀yin olólùfẹ́ òdodo, mo kí pé ẹ kú ìnáwó mọ́sálásí yín o. Wọ́n kú ti ló ń bára ní wa tá a bá tiẹ̀ wá ń gba bára náà nítorí pé abẹ́ sílé Ọlọ́run lọ́sọ̀ọ́. Ṣàbẹ̀kọ́ yẹ káwa ní ọmọ dúpẹ́. A jẹ́ pé bára tulẹ̀ khairi ni, bára rẹ̀ là ń gbà wọn. Bára rẹ̀ nìyẹn. Inshallah Rahman, wọ́n ti kó fẹ́rẹ́mù wíńdò yẹn, wọ́n ti kó wá. Wọ́n ti kó fẹ́rẹ́mù wíńdò yẹn wá. Lẹ́nu wọ́n dẹ̀ ti fìtì ẹ̀. Ẹni tó bá wo láìfù wa lẹ́nu yóò rí pé wọ́n ti fìtì fẹ́rẹ́mù wíńdò yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń kún Ọlọ́run lọ́wọ́ lára wa àbúrò ní sẹ́yìn. Samuel Olúgbénga Joseph ní rárí ọlá àpọ̀lá alukurian. Látúwá ní ká wá sí sóòká fún yín ní àbọ̀. Irin mẹ́ta ó súnmọ́ kí n pé irin mẹ́ta la fẹ́ kó pọ̀ orí jíìmù yìí. A fẹ́ ṣètò blaster mọ́sáàsì àti inú àti ìta. A dẹ̀ tún ti kọ́wọ́ bọ glass. Wàláì tàláì. Gbogbo ń ta nídìí lórí gbogbo àwọn nǹkan yẹn àti owó sẹ́ni àti spẹ́jà àti kẹ́ni going to 1.2 million. Out of 1.2 million, ó súnmọ́ ká sọ ẹ́ pa àti rí bíi 300,000. Inú owó tá a ti rí un, ńlá kó fún oní gíláàsì tó fi kó fẹ́rẹ́mù wá. Inú owó tá a ti rí láti fún sìmẹ́ǹtì ní owó díẹ̀. Even lónìí, Mr. Emmanuel, àwọn náà tún ti donate fún mọ́sáàsì 100,000. 100,000 ni mo fi pé káṣọ ẹ̀pà àti rí 300,000 out of 1.2. Àti rí 300,000. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti kún Ọlọ́run lọ́wọ́, Ọlọ́run ní fi sílẹ̀ o. Ẹ ní ráre, ẹ ní kan tí ọ̀dà. Ọlá àpọ̀lá Al-Qur'an. Ọlá àbọ́lọ̀ ṣe tó nú ọlá rẹ̀. Kò sí tó yọ fàájà ní social media nígbà tí o ti sí Facebook 100 o ti dé. Àmín àmín. Ẹ sí land, ẹ má bínú ẹ kàwé ni o. Ọlọ́ọ̀bá mi ò ní fi sílẹ̀. Ẹ jọ gbogbo ẹ̀yin ó ní nínú ọlọ́rẹ. Wọ́n ti sọ náà wọ́n ní wọ́n fún lówó mọ́sáàsì, àwọn kìrìsìtẹ́nì fún lówó mọ́ ni. Ṣé wọ́n kọ́ kìrìsìtẹ́nì sára owó kan ní àti pé àyàwó àdísì wo ni Al-Qur'an ti sọ pé ẹnìkan ló lè rẹ iṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Mo ṣe wọ́n tọ́lọ́run bá bùkún mi, mo lè kẹ́ ṣọ́ọ̀ṣì. Mo lè bùn ní millions of naira ní ṣọ́ọ̀ṣì. Ṣé bí wọ́n fẹ́ mọ̀ jọ́sìn bẹ́ẹ̀ ni? Èmi kọ́ ni màá dájọ́ wọn, ẹ̀yin kọ́ lẹ́ dájọ́ mi. A lè pera wa sákèsí but lẹ́fù tẹ́yìn ń gbà pépè yìí ẹni ọba fẹ́ gbọ́ gò ní gbọ́, ẹni ọba fẹ́ gbà gò ní gbà. Ṣé bó ní àwọn tó ṣẹlẹ̀ kó lùwọ́ tó sọ fún sẹ́lẹ̀ mọ̀ sàrásá pé lákòdín kún wàlíyà dì í pèrè àdébì sọ fún ẹ pé ẹ máa ṣe tí ì máa ṣe tèmi. Láàrin ìgbà tí ẹjọ́ ń ṣe tara wọn àìmọye làwọn tí ẹ tún gba Islam. Àìmọye làwọn tí ẹ tún gba Islam. Gbogbo ẹ̀yin olóríire abẹ́káwo kí látò rí ní alẹ́ yìí. Torí pẹ̀lú ògo Ọlọ́run abẹ́kọ́ wa bá ní jáyẹ̀rìn ní ọ̀la tá a bá ti rówó sẹ́ǹdì sí wọn ní ọ̀la ìsídà ọ̀la àbọ̀túnla kan wá já. Ìsídà ọ̀la àbí ọ̀túnla kan wá já yanrìn yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti kọ́ Ọlọ́run lọ́wọ́ Mr. Emmanuel
ọ̀pọ̀ gan o àbúrò ní sẹ́yìn o Mrs. Fúnmiláyọ̀ ṣe travel ní ilé lẹ́wà ní Abẹ́ròdé Ọlọ́run ní dẹ̀dàmú sí Alhaji Ọlábísí Sànúsí Ajíbíkí Adé ẹni kan tí ọ̀dánú ayé ọlákọ̀ọ́lá lùkùrìàn Mr. Ìgbìyànjú Ọlọ́run ní ra iláre ọlá àbọ́lọ̀ ṣètò nú ọlá rẹ̀ account number nìyẹn ẹ bá ń sọ fún Mrs. Olúṣọlá Yusuf ẹni mo ní gbogbo tí Mrs. Olúṣọlá Yusuf bá rí ó wí mi lésì tí ń fọ̀ fún wọn obìnrin ní tó bá jẹ́ pọ́kùnrin ẹgbẹ́ mi nìsín yóò mọ̀ pé mi ìgbádùn láìsàn rẹ̀ tó bá jẹ́ pọ́kùnrin ẹgbẹ́ mi ni wàláì àmọ́ èmi gan mi kì í rẹ́spẹ́ẹ̀tì ọkùnrin tí bá ń bóbìnrin ta kàngbọ̀n mi rẹ́spẹ́ẹ̀tì ọkùnrin tí bá ń bóbìnrin ta kàngbọ̀n no ẹ̀yin ní yọ ayé báwo ni màá ṣe máa mi ẹ̀yin wà pé ta ni Aláàjì Ọ̀nà Òdodo ń bá sọ̀rọ̀ lọ́nláì obìnrin kan lọ sọ̀rọ̀ tí ń fún lésì láíláí irọ́ gbogbo ẹ̀yin olóríire mọ́sálásí yín yìí ibi Ọlọ́run bá ní bá dé kọ́lọ́jọ́ kọ́ bá níyan rí ẹ̀ gbogbo àwọn tí ń kún alọ́wọ́ débi ó dé yìí Ọlọ́run dẹ̀ dààmú sí yín o mọ́jì ẹ̀ láre o iṣẹ́ yín ò ní dìṣẹ́ fún yín kò yí sí o wàláhì tàláhì kò yí sí o ọba tó ti ní ọmọ yìí sì fún yín àìní ìsìn mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí ọlá àbọ́lọ̀ ṣètò ọlá àbọ́lọ̀ ṣètò afẹ́ wo kí ni tá a máa tún rí gbà ní òní inú obìnrin gbogbo aná láti rí bọ́gláàrì wíńdò yẹn tí wọ́n ti rì síbẹ̀ tá a bá wo owó símẹ́ǹtì tá a ti ṣe ní gbogbo tá a máa nídìí ó lè ju bí 800 lọ kò lè ju bí 800 lọ kò yóò tó ní nǹkan mọ́ abẹ́ jáyanrìn lọ́la àmọ́ sẹ́mi pé ìrìn àjò ìnáwó ilé ìyá máa rò pé bí nǹkan ó ṣe ni mo fi ń búùkù yìí pé ká pé 900 àmọ́ gbogbo tó ti wà nílẹ̀ gan pẹ̀lú tá a ti fún símẹ́ǹtì ní nǹkan kan ní àti ó ń gíláàsì owó tá a ti fún bẹ́ẹ̀ ó ti lé 300,000 gan táwọn olórí rèé tí wọ́n ti fún wa. وما كان في الإسلام أنفق ماله فباشره بالغفران والنور في الكتاب. èyí lè ti bí ọrẹ títa di wòlíì àáfàá nìkan kọ́ ní jẹ́ wòlíì pásítọ̀ nìkan kọ́ ní wòlíì ẹlòmíì lè má dé ṣọ́ọ̀ṣì rí tọ́lọ̀ wọn dẹ̀ máa gbénú ẹ̀ ẹlòmíì lè má wọ mọ́sáàsì tọ́lọ̀ wọn dẹ̀ máa gbénú ẹ̀ mọ̀nà tá a gbà di wòlíì ni àmọ́ tí bí ọrẹ títa tá di wòlíì iṣẹ́ kọ́ ni wọ́n fi ń pín oríire iṣẹ́ kọ́ àánú Ọlọ́run àti bùkún Ọlọ́run èèyàn bára rẹ̀ níbi tí ò rò níbi dáadáa gbogbo iye ẹni tọ́lọ́run ti gbéga ọlọ́mọjà ibọ́ ọlọ́àkọ́lá Al-Qur'an gbogbo ẹni tí ò tí ì ga Ọlọ́run bá ní gbé ga wọ́n láàlẹ́ Ọlọ́run tẹ̀ ṣe lọ́sọ̀ọ́ yìí wọ́n ní alẹ́ Ọlọ́run tẹ̀ bò láṣìírí àṣírí ẹnì kọ̀ọ̀kan yóò ní tú ọlá insha Allah la quwwata illa billah sówó oúnjẹ ni mo ní kún ó fún mi ni tí bá tiẹ̀ béèrè owó oúnjẹ Al-Qur'an nìkan Olúwa ní wà máa ń sáyé làbàlá tẹ̀ ní àárí wà á máa ṣàyí làfàlà tẹ̀ ní àárí Qur'an ni tọ́kílẹ̀sì gbé àbẹ̀rẹ̀ owó oúnjẹ ìkúnlọ́wọ́ sí Ọlọ́run àwọn olórí rẹ̀ ti ń kún mo fi ní mọ́sáàsì wáyé orúkọ tá a sọ ní Ìṣọ̀kan Òkìtì Mosque Ìkirè Ọ̀ṣun State máa pẹ́ padà mọ̀ wọ́n live mo ṣe program lọ́wọ́ Ìṣọ̀kan Òkìtì Mosque Ìkirè Ọ̀ṣun State nítorí jẹ́ sọ̀kan ní pé ìkúnlọ́wọ́ àwọn kìrìsìtẹ́nì pọ̀ ńbẹ̀ ìkúnlọ́wọ́ àwọn mùsùlùmí ń bẹ ìfò ìkúnlọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe ń bẹ ṣé wọ́n ní ká máa bọ̀gùn ní mọ́sáàsì ni ṣé bí wọ́n ṣe ti ẹ̀fọ́ lọ́hùn ni àlìjàsáù min jinsil amal
Best Bello ń bọ̀ ní ìyá àlùbáríkà wà. Mrs. Fúnmiláyọ̀ àbúrò ní ṣe láéláé ẹ kò ní parí ẹ̀rín yín. Ẹ ń kó iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lára wa, Ọlọ́run bá ń kó yín lọ́wọ́. Tó fi dórí ọ̀rẹ́ mi, àwọn olólùfẹ́ mi pọ̀ lọ́nláìn yìí. Àmọ́ tí ó pe aláàjì ẹ má da akọ wa, ẹ sá fi wálẹ̀ fọlọ́run. Ẹ má da akọ wa, ẹ sá fi wálẹ̀ fọlọ́run. Ọlọ́run bá tẹ́ ní fi ilẹ̀ fòsì ní fi sílẹ̀ gbà kọ̀ọ̀kan. Abẹ́ẹ̀rí àbáwá ṣe kó ní Ọ̀dẹ́wálé Badmus àbúrò ní sẹ́yìn. Òótọ́ láti ẹgbẹ́ yẹn mú Colorado kí ẹ wá pé Àlùkùránì ò tó jẹ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ burúkú ni o ọ̀rọ̀ burúkú ni o lẹ́yìn Àlùkùránì kéwo ló tó kù kéwo ló tó kù ṣé náà sọrí fún yẹyẹ sáfì yìí ń kírun ni sáfì náà ṣàdúrà gbogbo àwọn tí wọn láwọn fẹ́ fi náà wọ́n fi tún kúndí àwọn bàbá àtàná ṣe kúndí yìí ò ṣiṣẹ́ mọ́. A ti sọ yẹn sẹ́kù gbogbo ẹ̀tọ́ náà bá fẹ́ kún wa lọ́wọ́ pẹ̀lú mọ́sálásí afẹ́ wo kí ni tá a máa rí gbà lálẹ́ yìí àkókò tó mọ̀ dẹ̀ ní òtó nǹkan wàláì tó bá ti di 10 nísìn Nigeria time àtakò alùsùnà báwo sálùsùnà jọ lọ́ni ta ní jẹ́ alùsùnà àwọn kan wà tí ń gba alùsùnà àbí torí ẹ̀ tí ń fúnra wọn ní súnà alùkílẹ̀ mi ọ̀dọ̀ ọ̀rọ̀ ṣe rọrùn àbá wa ṣe kó ní Ọ̀dẹ́wálé Badmus wọn láwọn náà máa dá sí láìpẹ́ ọlọ́wọ́ bòyìn láṣìírí ọlá àpọ̀lá Al-Qur'an kí lè fi ń ṣàtakò alùsùnà tàdé jẹ́ alùsùnà àwọn alùsùnà àwọn méjì ẹ̀ dénú ọtí ẹ̀kọ́ rádaràdádé ọmọ ọ̀gbọ́dọ̀ kó bí ẹ̀ mọ́ ẹ̀jà kó dídò ìtújẹ àwọn àgbà yahoo dédé ẹ̀wọ̀ ẹ̀já fìyẹn lẹ́jàre mi fẹ́ sọ̀rọ̀ pọ̀ lénìí gbogbo èyí tí ẹ ti kó wa lọ́wọ́ pẹ̀lú mọ́sáàsì Ọlọ́run ní fi ilẹ̀ o Ọlọ́run ní ọba wa sẹ́yìn lẹ́sùn olóore o yóò wà láàpẹ́ ilé Ọlọ́run lẹ dá sí wà máa nà tá a lè mi Ọlọ́run bá fi dáadáa dá sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan Ọlọ́run máa ń ṣe aláwọ̀ láàkú ọ̀tá ilá bìlà ẹni tí mo ní kí n wá fún yín lábọ̀nù lórí ọ̀rọ̀ mọ́sálásí inshallah àwọn èèyàn wọ́n sẹ́ndì fídíò ìyàwó Olúṣọlá Yusuf sí mi wọ́n sẹ́ndì ẹ̀ sí mi gẹ́ o yóò wọ́n tó 30 mìíràn Olúṣọlá gan náà tá èmi gẹ́ dúró ní sọ Mrs. Olúṣọlá tí mò ń wo àwọn obìnrin mọ̀dẹ̀rí lẹ́fù àfáàjì gíní arìngíní ní tí òjé lè sọ̀rọ̀ lórí ẹ̀ ní pé àfáà sọ tí ẹ̀ tó fẹ́ sọ ni kò bu ẹnì kankan Ọlọ́run gbàlejò Muyideen kò sì sẹ́sẹ̀ bí kọ́ ọmọ káfọ́ gbàlejò ọmọ kéwù rẹ̀ lífàndì Àgbàlá Gabriel ẹ fi ilẹ̀ ìtọ́lọ̀ Ọlọ́run ní ṣeun ẹ̀yin náà ń kópa mi wọ́n ní ó lo ògo Muyideen ògo wo ṣé Muyideen ìdógò kan ní ni ògo tí yẹn ti ń gbé kiri tẹ́ wọ 40 years títún kiri chájà
tó gẹ́gẹ́ ní ẹyọ mẹ́ẹ̀ẹ́dógún péré ní bẹ́ẹ̀nu báàgì tí páálí ju ọjà lọ eléyìí ẹ lólógo àwọn èèyàn bàbá bàyẹ ló kọjá o ògo tí ò ní tẹwàá lẹ́nìkan bá lò tí wọ́n bá lò tẹ kọ́lé tẹ fẹ́yàwó tó ló wọ́n fẹ́yàwó rí láyé òun tó bá rẹ̀ ní tí wọ́n bá lò jábújábú gan tí wọ́n mọ aráyè ṣe tí wọ́n kọ́lé tí wọ́n mọ gùn ká ṣé kò yọ lọ sọ mí tiẹ̀ fún ọ. ògo ológo láìlọ́ọ̀nù ẹ wò ó. gbogbo wọn tí wọn náà bá fẹ́ ran tó bá fẹ́ kú sí Ọlọ́run lọ́wọ́ pẹ̀lú mọ́sìkì wa wọn lé o ti kù ṣẹ́jú mẹ́jọ inshallah tí màá rándọ̀ o ti kù ṣẹ́jú mẹ́jọ 10 Nigeria time ni wọ́n máa parí. pẹ̀lú ògùn Ọlọ́run tẹ́ sap ni máa close gbogbo wọn náà tó bá fẹ́ rẹ sí Ọlọ́run lọ́wọ́ gbogbo ẹ̀yin olóríire wtm bàbá mi dáadáa àbúrò ní sẹ́yìn o Ọlọ́run tún bàbá ń fa àánú rẹ̀ gbà yín jù báyìí lọ ọlá àkọlá alukuriani Ọlọ́run dẹ̀ máa bá mi kún gbogbo yín lọ́wọ́ níjojúmọ́ ìṣẹ́jú ìṣẹ́jú ọlá abọ́lọ́ ṣe tó nú ọlá rẹ̀. èmi lọ́lọ́run kì í ẹ o àkànmú 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 àkànmú. Inshallah àwọn èèyàn mọ pẹ̀lú ògo tọ́lọ́ mo jẹ́rìí àwọn alágbàríkà wọ́n mọ̀ padà mọ́ sí ètò yẹn lọ prógámù tó ní òní jù báyìí lọ kò sọ̀rọ̀ ní láyìí sí mo rí láìfù yín àmọ́ kò tiẹ̀ já mi jẹ́ kankan wàláì ní ìtì ẹ̀rí ìwé kankan àti kọ́mẹ́ǹtì tẹ̀yẹ̀ kọ́mẹ́ǹtì mi àtẹ̀tí ń sọ̀rọ̀ mi àti ń tẹ̀ ń pè mí kò ní ìtumọ̀ sí mi mo sọ pé mi sọkùnrin tí máa ń dẹ̀rù mọ́bìnrin mi sọkùnrin tí ọmọ pọ̀ fẹ́ máa fèsì fóbìnrin ṣé ti yé because èmi gbà pé gbogbo obìnrin pátá lórí wọn pé àbẹ́ ẹ̀ tí bá ti wọ́n ṣe báyìí mọ̀ nígbà bóyá ara àwọn tí wọ́n ní tí wọ́n bá ti fọ́ orí tiwọn ojú òní tí wọ́n lánàá bí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ Ọlọ́run olólùfẹ́ òdodo ẹ bá ní sí àpọ́gámù yìí mọ́sáàsì náà ó ti débi pé glass adẹ̀fẹ́ sí blaster méjèèjì la fẹ́ kó papọ̀ lẹ́ẹ̀kan náà mọ́tẹ̀ nígbà ẹ̀kọ́ lọ́wọ́ bá wa ṣe àgbáríkọ̀ ọ̀la yín ọ̀la àbọ̀lọ̀ ń ṣètò ọ̀la wọlé àpọ̀tẹ́ ìlàbí